nínú àwọn tá a mú tá a máa benefit nínú 50,000 yẹn lọ́dún yìí alájà amọ̀mọ́lọ́lá ẹ bọ̀ bọ̀ ẹ bá ń gbé kiri rẹ alájà wa ìyá Abdullahi àwọn lẹ́ni àkọ́kọ́ bá fún nínú àwọn ìyàwó àwọn ìmáàmù tó wà lẹ́yìn mi ni ìyá Abdullahi tìmọ́mù Khalil ìyáfa ẹni tó rí ṣe ìwọ ọ̀rọ̀ ni. nínú ìyàwó àwọn tó wà lẹ́yìn wa ni ìyáfa kó jọlá nábì sallallahu alayhi wa sallam. ẹni tí yóò ní ìwọ ọ̀rọ̀ ni. ẹni tó kọ́lé ìwọ ọlọ́run ni àwọn tó ti gbọ́ ìwọ ọlọ́run ni ẹni tó bímọ ìwọ ọlọ́run ni ẹwà wọn tó ti ní o ìwọ ọlọ́run ni ẹni tó ti ń bá iṣẹ́ olúwa ni. ìyá ní mọ́tàlá àlìjíyẹ̀lì ìyá ní mọ́tàlá àwòrán ṣe wà iṣẹ́ ọlọ́run ni afẹ́fẹ́ ṣe ń fẹ́ iṣẹ́ olúwa ṣe yẹn báwo ló ṣe wà iṣẹ́ olúwa ni. kálíbà kàmíyàdé kálíbà tání àlàlísání máṣáàlá kákìlà tání pẹ̀lú nìzání àjùmọ̀yì kálíbà tání ìlànà àwọn olóyè sọ̀rọ̀ ọ̀dàlá àbíyámúdì subhanallah ilé azimi. ìwọ lọ́dọ̀ mi èmi ò gbàgbé rẹ o ọlọ́run jọ̀wọ́ dábọ̀ má gbàgbé mi. ọmọdé jáde kọ́bùlà lọ́dún. àyílà ọ̀yùdàgbà. àyílà àyílà àlà àlà. jáde kọ́bùlà. Alukóyanu kàlámùlá. Bismillah. Fatana liba. ọkùnrin yìí kọ́bùlà ni bàtà ní í ṣe Masha Allah. bàtà ló máa ń ṣe àṣàlẹ́tì ẹ̀ ẹni tó ṣe fẹ́ ṣe ni tó bá rówó ṣòwò ẹ̀ kò ní do ní bára gbòòrò ó wà lọ́kọ̀ọ̀kan ó yá gbá kíní ẹ̀ lọ́wọ́ bíi bíi síbẹ̀ Fatana liba. Adamalawa ya ta. pàṣẹ ìlà Mali ama. wàdàrà tó Ọ̀gbẹ́rẹ̀ nàlíyàkíwá. Ṣàrífúnà. Bismillah. Láìlá. Àyílá jẹ́ kàwílá. Láìlá. Àyílá. Ẹ̀mẹ́ sọ́sáré. bọ́sẹ̀ fún ẹ̀rọ wàhálì sílẹ̀ Ó máa wá ní pẹ̀lẹ́pẹ̀lẹ́. Alukóyanu kàlámùlá. ẹni tó bí máa Ìwọ Ọlọ́run ni. àwọn àtàwọn ti bí o. Ìwọ Ọlọ́run ni. ẹni tó lóyún. Ìwọ Ọlọ́run ni. Àwọn tó ní. Mr. Murtala. Ìwọ Ọlọ́run ni. ìwà ṣe òun mọ́. Iṣẹ́ Olúwa ni. Mr. Murtala. Mr. Murtala kò jalè rí. kò jálè rí Mr. Murtala. Mr. Murtala yìí ó ti mọ̀ mí tipẹ́tipẹ́. tipẹ́tipẹ́ kò béèrè $1 lọ́wọ́ mi rí. kò béèrè $1 lọ́dọ̀ bàbá rí mo wá ronú kan lọ́dún yìí. bàbá ronú kàn án nígbà tí Imam Kúnfáyà kún sáyìn rẹ̀. Masha Allah igbe ẹni yìí ó máa ń ṣiṣẹ́. ìmọ̀ ṣiṣẹ́ bàbá yẹn já sọpọ́ọ̀tì ẹ̀ wàláì pẹ̀lú iṣẹ́ tiẹ̀ náà lọ́dún yìí. ó ní wọ́n nínú àwọn benefactor wa nínú 50,000 empowerment lọ́dún yẹn gbọ́dọ̀ tóbi dáadáa. Allahu Akbar mo dúró ṣe òun mọ́. Iṣẹ́ Olúwa ni. ẹ̀wọ̀n òwúrò ṣe yàn. Iṣẹ́ Olúwa ni. afẹ́fẹ́ ṣe òun fẹ́. Iṣẹ́ Olúwa ni. ẹ̀wọ̀n òwúrò ṣe yàn. Iṣẹ́ Olúwa ni. ìwà ló dà mí. Èmi ò gbàgbé rẹ̀ o.
ìyá oníbúrẹ́dì méjìlá mú ẹnìkan lámùkọ̀kọ̀ ẹnìkan ní sùúrù lóore àwọn méjì ká máa bọ̀. ìyá àdìjà ẹ máa bọ̀. ìyá àdìjà láti Bàdíà. ìyá àdìjà láti Bàdíà. sẹ́rí ìyá tẹ́wọ̀ yìí. ìyá yìí. ìyá tó ń ta búrẹ́dì yìí. àwọn ọlọ́gbẹ̀ ní ìyá Ìbàdàn. Masha Allah. sẹ́rí ìyá yìí búrẹ́dì ní ń tà. tá a bá wà lọ ṣàdúrà nínú búrẹ́dì rẹ̀ a tún wá yọ mbẹ́ a máa fún àwọn àfa. Wallahi wallahi. èyí máa wá ògbó mélòó ló wà nínú ipa búrẹ́dì. ìyá yìí onísàárà ni aládùúgbò ni òun náà wà lára àwọn tó gbà lọ́dún yìí. àwọn ìwọ̀n ni àwọn tá a ṣe lólo iṣẹ́ Olúwa ni. àwọn bá a ṣe ń bímọ iṣẹ́ Olúwa ni. àwọn bá a máa ṣe ra iṣẹ́ Olúwa ni. àwọn bá a máa ṣe rí iṣẹ́ Olúwa ni. àwọn bá a máa ṣe sọ̀rọ̀ iṣẹ́ Olúwa ni. àwọn bá a máa ṣe dàgbà iṣẹ́ Olúwa ni. kalimatani kafimatani ala lisani yakilatani filizani kalimatani ilaramani oya subhanallah wabihamdi subhanallah ilẹ̀ azimi ìwọlọ́dà mi èmi ò gbàgbé rẹ̀ o ọlọ́run jọ̀wọ́ dákun ó gbàgbé mi. ìyá yìí lọ́la ibà wá sí ikú fọyà kù. ó máa rìn láti àbúrò àárín mẹ́ta ọkọ̀ wọ́n ní wá sí sí ẹgbẹ́ lọ́sẹ̀ náà. ìyá yìí máa bọ̀ mo fẹ́ dánwó ni ó máa ń rìn látàmùkòkò wá bíbá yìí. látàmùkòkò. ó ń bìlífù nínú àdúrà. ìmárìn ó bìlífù nínú àdúrà. àdúrà ló wá gbà o. àdúrà ni. ibi títí ń gbàdúrà lọ́lọ́run ti ní ká wá fún lówó tí ó fi máa ṣòwò. náà tí ó fi ṣòwò. lágbára ọlọ́run kò ní parẹ́ mọ́ yín lọ́wọ́. àmín. ọlọ́run mi mo wá dúpẹ́. ọ̀ya ìyá àdìjà. ọlọ́run mi mo wá pẹ́ wá. ọlọ́run mi mo wá dúpẹ́. ọlọ́run mi mo mọ̀ pẹ́ wá. mo mọ̀ pé wá. lórí wọ̀rọ̀wà tó ń ṣe tàná. àná wọ̀rọ̀wà tó ń ṣe tó ṣe lọ́wọ́lọ́wọ́. ó ti dájú pé wàá ṣe tọ̀la. òwe sáṣe tì nínú ọ̀rọ̀ ẹ̀ àlá. ọlọ́run mi mo wá dúpẹ́. àtòrè àná àtòrè òde mo dúpẹ́. sẹ́rí àtẹ̀wò yìí níbi tó ti ń tajà. ibi tó ti ń tajà. àwọn ọmọ ilé kéwù wà ń bẹ̀. àwọn ọmọ ilé kéwù wọ́n wà ń bẹ̀ àwọn ọmọ ilé kéwù ní ìtajà fún. ìgbà ìyá yẹn ti fẹ́ parun báyìí. ìgbà ìyá rẹ̀ àwọn ọmọ ilé kéwù sì máa ń jẹ àwọn. onílù wà sálẹ̀. onílù díẹ̀. níbi tí ìyá yìí ti ń tajà. níbi títí ń tajà ìyá yìí. nígboro Bàdíà. nígboro Bàdíà. wọ́n dá ilé kéwù lẹ̀ síbẹ̀. ilé kéwù wà ń bẹ̀. àwọn ọmọ kéwù tí wọ́n ń gbọ́dọ̀ àfa. àwọn ọmọ kéwù tó ń gbọ́dọ̀ àfa. àwọn òbí wọn ò kí ń mówó wá. Allah. oúnjẹ dẹ̀ níyà yìí ta. Masha Allah. gbogbo igbá rẹ̀ àwọn ọmọ yẹn ní máa ṣe kí ni. ẹ ń sànù fún wọn bẹ́ẹ̀. igbá yẹn ti fẹ́ parẹ́. Wallahi. làwa wò pé ká sọpọ́tì owó yẹn with another 50,000 naira. ọlọ́run mi mo wá dúpẹ́. ẹ má díẹ̀ ọlọ́run ẹ má sáré ẹ bẹ sáré àwọn fújì. ẹ má sáré díẹ̀ pẹ̀lẹ́pẹ̀lẹ́. solórí ni mí ni mo kàn lẹ́bùn rẹ̀ nínú. bàbá wa alájà adìyẹ àtúgbò yẹ sọ́rẹ́. ọlọ́run mi mo mọ̀ pé wá. Wọ́n dé bọ̀. ọlọ́run mi mo wá dúpẹ́. olú dúpẹ́ ọlọ́run mi mo mọ̀ pé wá. mo mọ̀ pé wá. wọ́n mọ̀ lúlù. ọlọ́run mi mo wá dúpẹ́. sọ pé mo wá dúpẹ́. ọlọ́run mi mo mọ̀ pé wá. gẹ́gẹ́gẹ́gẹ́.
ọlọ́run mi mo wá dúpẹ́ mo wá dúpẹ́ ọlọ́run mi mo mọ́pẹ́ wá mo mọ́pẹ́ wá. torí wọn lọ́ba tó ń ṣe tàná àlà wọn lọ́ba tó ń ṣe tòní síbítìbì. ó ti dájú pé wọ́n á ṣe tọ̀la kò lè ṣàṣe tì nínú ọ̀rọ̀ rẹ̀ àlà. ọlọ́run mi mo wá dúpẹ́. sẹ́yìn ìyá tó dúró yìí lára àwọn ìyá tajọ máa ń ṣàdúrà ni Sàtì àwọn òjárí. lára àwọn tó máa ń rìlíìsì sàtì àlọ́dọọdún ni ìyá ìyá aládùúgbò àkàrùn ni èso ló ń tà tábà bá ṣe mọ́ọ̀lù níbà gbogbo tó bá ní lórí gbà rẹ̀ àwa lọ rè wá Látàyè alálùbọ́sà. látàyè alálùbọ́sà Masha Allah. á ní tí mo ní ni ọdún ìmọ̀ wọn wà lájà fíṣà àwọn náà wá ní sẹ́wù nínú àwọn tí mo fẹ́ kẹ́ gbà mẹ́ ó ní ìyá wa mo yọ sọ́rẹ̀ yìí Wàláì. alájà fíṣà ẹ ṣeun Ẹ ṣeun. nínú mi dùn ìyá tẹnika fún yìí Masha Allah. ọ̀nà tí inú ní dàrú àmín ya Allah. ebi wọ ọlọ́ba tó ń ṣe tàná àlà Ummu Masida Ọmọ Mazida. ọlọ́ba tó ń ṣe tàní lọ́wọ́lọ́wọ́. ti dájú pé wà á ṣe tọ̀la kò dẹ̀ ṣàṣẹ ti nínú ọ̀rọ̀ rẹ̀. àlà ọlọ́run mi mo wá dúpẹ́. Alibudi àtọ́rẹ́ àná àtọ́rẹ́ mi mo dúpẹ́. Ummu Masida Ọmọ Mazida. Ọ̀nà jíjìn. àti gádùn ló ti máa wá sí kún fàyà kún Wàláì. àtúwá kú àwọn ọmọ dárí Wàláì. Allah. àtọ́rẹ́ àná àtọ́rẹ́ òní mo dúpẹ́. ọba olúwa ìmọ̀mọ́ níbẹ̀ yìí yòókù yé ọlọ́run mi. ìyá ọba tó yí mo wá dúpẹ́ ọlọ́run mi mo mọ̀ pé wá mo mọ̀ pé wá. mo wá dúpẹ́ mo wá dúpẹ́. ọlọ́run mi mo mọ̀ pé wá. ẹ sọ pé mo mọ̀ pé wá. ìwọ lọ́ba tó ń ṣe tàná ṣe mí. ìwọ lọ́ba tó ń ṣe tòní o lọ́wọ́lọ́wọ́. ó sì dájú pé wà á ṣe tọ̀la olùkọ́ ànábì là ń ṣe. ó dẹ̀ sáṣẹ tì nínú ọ̀rọ̀ rẹ̀. àlà ọlọ́run mi mo wá dúpẹ́. gbogbo tí mo fẹ́ kò sẹ́ni tó lè ṣe àfọlọ́run. ìyá ìlàgbẹ̀dì ìyá ọmọ tó wú ọ̀rẹ́ ìyá Ṣakí Masha Allah. gbogbo tó wù mí kò sẹ́ni tó lè ṣe àfọlọ́run. ọ̀rọ̀ olúwa kó mọ̀ mọ̀ nífẹ̀ẹ́ yìí yòókù yé ọlọ́run mi mo wá dúpẹ́. mo wá dúpẹ́. àkókò àti bọ̀dá àkókò ọ̀ṣà ọ̀rẹ́ mi ni Àkókò Akim. torí ìwọ lọ́ba tó ń ṣe tàná àlà ìwọ lọ́ba tó ń ṣe tòní lọ́wọ́lọ́wọ́. ó ti dájú pé wọ́n á ṣe tọ̀la kò lọ sáṣẹ ti nínú ọ̀rẹ́ àlà. ọlọ́run mi mo wá dúpẹ́. bó ṣe wà yìí bọ̀dá Akim ọ̀rẹ́ mi ni wọ́n láti bí 15 years ago wàláhi wàláhi. kò mọ̀ bá ń ṣe kẹ̀kẹ́ mi báyìí lẹ́nu mo wà ń gbẹ̀yẹ ni mo pè é pé bọ̀dá Akim ẹ máa bọ̀ mi báyìí iṣẹ́ ló máa ń ṣe gbogbo gbà ó sì mójútó ṣe mo dẹ̀ fẹ́rẹ̀ mo fi wò ó pé ẹja support wọn kú mọ́ pẹ̀lú owó 50,000 naira ọlọ́run mi mo wá dúpẹ́ bóyá mo wá dúpẹ́. ọlọ́run mi mo wọ́n pẹ́ wá mo mọ̀ pé wá. oníwọ̀ lọ́ba tó ń ṣe tàná wọ́n lọ́ba tó ń ṣe tòní. Mrs. Ogunmade Mrs. Ogunmade nínú ọ̀rẹ́ àlà ọlọ́run mi. Mrs. Ogunmade gbogbo tí mo fẹ́ kò sẹ́ni tó lè ṣe àfọwọ́lọ́run o ṣeun. ṣé ọmọbìnrin ṣé rí ọmọbìnrin dáwọ́ yìí kìrìsìtẹ́nì ni àmọ́ dá tó pọ̀ àtòun àtọkọ ẹ̀ búrọ́dà mi ní ọkọ ẹ̀ wọ́n wá dúró pẹ̀lú ọkọ ẹ̀ wọ́n bímọ wọ́n dẹ̀ ṣe business bí oṣù bíi méjì sẹ́yìn níbi tá a ti ń ṣe POS Wàláì. àwọn táwọn gbájú ẹ̀ fún yàn fake alert wọ́n wá fi fake alert gba owó lọ níbi tá a ti ń ṣiṣẹ́
gbogbo owó bísíǹsì wọn wọ́n gbà lọ. nígbà táwọn fẹ́ ṣe léyìí ni mo fi pè é pé kó wá kó náà bẹnẹfìtì bíi 100,000 nígbà lọ nínú iṣẹ́ wọn àmọ́ on behalf of Muhammadu Rasulullah kẹjọlá nàbì lára wa 50,000. Masha Allah. ṣé ẹni pé kẹtẹ́rì àtàkùn yẹn ṣé ó wá tiẹ̀ bí owó tiẹ̀. mo wá pẹ́ wá. orí wo lọ́ba tó ń ṣe tọ̀nà. ìwọ lọ́ba tó ń ṣe tòní. ó gbẹ́jú kó wá ṣe tọ̀nà. olùsọ́sẹ̀ ti ní ìlú ọ̀rẹ́ ọlọ́run mi mo wá dúpẹ́. gbogbo tí mo fẹ́ kò sẹ́ni tó lè ṣe. sista Maimunat Kehinde Maimunat Kehinde Maimunat Kehinde gbogbo tó wù mí kò sẹ́ni tó lè ṣe àfọlọ́. ọba ló lè ṣe ọ̀pọ̀ bá mi ṣe ọba ọlọ́run mi mo wá dúpẹ́ ọlọ́run mi mo rọ́pẹ́ wá. oríwọ̀ ọlọ́ba tó ń ṣe tàná. ajẹ́bẹ̀ múdà. ìwọ lọ́ba tó ń ṣe tòní lọ́wọ́lọ́wọ́ ó ti dájú pé a ṣe ìtẹ̀lá ìyá alápẹ̀lẹ́ kò dé lọ́sẹ̀ tí nínú ọ̀rẹ́ àlà ọlọ́run mi mo wá dúpẹ́. ìsámá síta fi dára èrè tẹ̀síwájú. Balikisi yayọ̀ gbogbo tó wù mí kò sẹ́ni tó lè ṣe àfọlọ́. ìwọ ló lè ṣe ẹkún bá mi ṣe ọba mi. wà lásán ògùn lẹ́sí wàlá sọ́lá tún. nímọ̀ ẹ ṣeun. límọ̀ tààkà sọ́lá tààlà Muhammad. wà fi ìlú kà ó lò àrùkọ èrò ìsàsọ̀lá tàbí ìyàlá Muhammad. ọlọ́run mi mo wá dúpẹ́ ọlọ́run mi mo rọ́pẹ́ wá. Ajabẹ̀ múdà. ọlọ́run mi mo wá dúpẹ́ ọlọ́run mi mo mọ́pẹ́ wá. torí ìwọ lọ́ba tó ń ṣe tàná. ìwọ lọ́ba tó ń ṣe tòní. ó ti dájú pé wá ṣe tọ̀la. kó má sáṣe sí nínú Ajabẹ̀ múdà bàbọ̀. ọlọ́run mi mo wá dúpẹ́. wà lásán ògùn yẹ̀sí wàhálà sọ̀rọ̀ tún. onítìjú gan lọ́mọbìnrin onítìjú dáadáa olùsílọ̀. olùsílọ́hún kò dẹ̀ kí n sọ níbàrà látàárọ̀ dalẹ́ wàláhì iṣẹ́ ni Maimuna máa ń ṣe ajá Maimuna. iṣẹ́ ni. àwọn wò pé ọmọbìnrin tó já sí pé wọn à ní ran létí kó lọ kírun wọn à kí gbogbo àsìkò òru láyé ẹ bá bá Maimuna nu mọ́ṣáláṣí irú èèyàn yìí ìyà ò gbọ́dọ̀ jẹ́ ẹja sọpọ́tì owó rẹ̀ pẹ̀lú another 50,000 naira kò ní parẹ́ àmín ya Allah. wàlá sọ òfin yẹ̀sí wàhálà sọ̀rọ̀ tún. Asufi TV Masha Allah. Asufi TV wàlá sọ òfin yẹsẹ wàlá sọlá tó ìwà tààkà ọmọlúwàbí wàlá yóò di sáfù wàlá omi wà dúpẹ́ ọlọ́run mi mo mọ́pẹ́ wá. mo mọ́pẹ́ wá. torí ìwọ lọ́ba tó ń ṣe tàná ìwọ lọ́ba tó ń ṣe òní. olùwàdúró wá ṣe ìtọ́lá. ó máa ṣàṣe tì nínú ọ̀rẹ́ àlà. ọlọ́run mi mo wá dúpẹ́. Asufi TV nínú àwọn ọmọ tí mo ń tọ́ ni Masha Allah. kó wá lè díẹ̀. láti kékeré kó wá o. ó dẹ̀ wá ń gba títọ́ tẹ́ ẹ bá rí Sufi TV Asufi TV.
bóyá ń sẹ́sà láàzù lọ́wọ́ Masha Allah. mo wà ní lẹ́jọ́ ni abẹ́ rí lẹ́jọ́ àfa kan ni Wàláì. tí sufi ti fi bá gbé Tó bá gbé. ara dẹ́ta fún o Wàláì. kò dẹ̀ ní gbowó ọdún àwọn tẹ́ ti máa ń rí gbọ́dọ̀ gbé lẹ́jọ́ wọn Kò ní gbowó. kò dẹ̀ kí ń gbégbé kúgbé ànábì ní mo gbé ẹ yọ mú ànábì dáadáa kí iṣẹ́ yẹn ó gbọ́ òun dẹ̀ ní báńkì mi ni bó ṣe wà yẹn ó tún ṣe POS Báńkì bàbá POS ni. tí máa ń ní di káàsì Sunna ni. Sufi TV Asubi ó ti TV. gbẹdẹ nìyẹn Masha Allah. àfáàní o òun kan ló ní TV Ó lọ lè ké. òun náà ló ń ṣe POS òun náà tún ní graphic designer recharge card Masha Allah. kò fẹ́ jẹjẹkújẹ ni Masha we Allah. support him with 50,000 naira. sallallahu alayhi wa sallam. àtọ́wé ọ̀nà àtọ́wé ni mo dúpẹ́. ọba olùwà ọmọ ìlú ìsòpin o. Alhaji Abdul Latif Shita Haji Latif. Khalifa ẹ̀dàkùn torí Ọlọ́run Khalifa ẹ̀dàkùn ayakumullah. kò wù mí báyìí wàláhì ìgbé ẹ̀fọ́ gbórí báyìí gbogbo ohun tí mo fẹ́. àbòtọ́ ni tó lè ṣe àfọlọ́hún. tá a bá gbélé jọ wá bí báyìí bàbá yìí ò lè mọ́ dúró. àwọn tó máa wá gbélé jọ lillahi wa rasuli. Imam Khalil wa ni mo fẹ́ kí ìtafẹ́ pé yóò kàn wọ́n. ó ní tá a wò tá a fi ní ká mú yín ẹ fi sọpọ́tì gbogbo tó bá wà tẹ́fẹ́ òṣìṣẹ́. Ọlọ́run mi mo wá dúpẹ́. mo wá dúpẹ́. Ìyá Abdulsamad Ìyá Abdulsamad Ajẹ́rẹ̀mí. Ajẹ́rẹ̀mí branch Abubebe. Masha Allah. Masha Allah. Ọlọ́run mi mo wá pẹ́ wá. mo mọ̀ pé wá. torí wọ́n lọ́ba tó ń ṣe tẹ̀nà. Wọ́n lọ́ba tó ń ṣe tòní o. Lọ́wọ́ ọtí ìyá dúpẹ́ wá ṣe kọ̀lá. kò dẹ̀ sáṣẹ́ dì nínú ọ̀rọ̀ rẹ̀. ọlọ́run mo wá dúpẹ́. Gbogbo ohun tí mo fẹ́ kò sẹ́ni tó lè ṣe àfọlọ́hún. Gbogbo tó wù mí kò sẹ́ni tó lè ṣe àfọlọ́hún. Ìwọ ló lè ṣe o. àkóbá mi ṣe. Nafisa Ajẹ́rọ̀mí. Nafisa Ajẹ́rọ̀mí. Nafisa Abubakar. Òun kan ní security. Òun kan ní ọ̀ṣà. Ó gbọ́. Amina Agoro. Ó gbọ́. Amina Agoro. Lẹ́yìn rẹ̀ ó kọ́ yọ kan. Àwọn tán nídìí ẹ̀ láǹfà. Ọlọ́run mi mo wá dúpẹ́. Kàfáyà tí alágbàdo nàmbà 20 nìyẹn. Ọlọ́run mi mo mọ̀ pé wá. mo mọ̀ pé wá. Torí ìwọ lọ́ba tó ń ṣe tàná. Ìwọ lọ́ba tó ń ṣe tòní. Lọ́wọ́lọ́wọ́ ó ti wá dúró wá dé tọ́lá. Ó dà ó dẹ̀ sáté tì nínú ọ̀rọ̀ rẹ̀. ọlọ́run mi mo wá dúpẹ́. Bàbá ẹrù bàrà bàbá ràdàdà àfúlí àṣànà ti ìlà. Jẹ̀bi ìyá o. Salati ala Muhammad. Ìbáṣọ ńlá ìta àdìgbòlẹ̀ àjíràfíà. Nínú àwọn ìyàwó àwọn ìmáàmù mi rèé. Tá a bá gbúrú owó yìí síta, a gbọ́dọ̀ mú nínú ilé. Ìyá àfáàní. Ìyá àfà. Ìyá àfáàní. Pé ara ẹ ṣeun tẹ́ yọ̀ǹda wọn. Ọlọ́pàá sílẹ̀ ẹ̀. Ẹ ṣeun tẹ́ dààmú wọn. Ẹ ṣeun. Ṣé o mi yé? Ẹ ṣeun o.
àní dààmú bèé sì kára. èmi lè máa pìrìsẹ́ǹtì àwọn ìyàwó ìmọ̀ méjì. ọ̀rìṣẹ́ bọ́lá sàmàlà yín lọ́wọ́ ẹ̀yin méjì ẹ̀fọ́fọ́ ìyá Abdullahi ni. aṣọ. aláṣọ̀mù yẹsì wàlà sọ́látún. ọlọ́pàá sí ni ẹ. liman taraka salata ala Muhammad. bàbá tàtàtà ọ̀rọ̀ àfọlé àṣànà tó ilà. jamiya salati ala Muhammad. اللهم صل وسلم على سيدنا محمد ما شاء الله على الأدب بها إليه العبادة والحسنات وتنسي بها قلبي من جميع ظلماتي وتعلمني بها في الآيات وفي الممات يا رب العالمين.